ọkùnrin tó bá ní happy home àti gbogbo obìnrin tó ní happy home ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀. Kò necessary kẹ́ wá sí page mi àbí kẹ́ comment lórí page mi. Ohun kan ṣoṣo tí mo fẹ́ kẹ́ máa gbàdúrà ni wípé Ọlọ́run o jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn single mother àwọn single father tí wọ́n wá companion kó ṣẹlẹ̀ sí yín. Ẹ bẹ̀ Ọlọ́run wípé bóyá kíkú mú kan lọ lára yín bóyá kó mọ́kọ lọ àbí kó mú ìyàwó kẹ́ lè mọ̀ wípé àwọn tó ń wá companion wọn ń ṣe àgbèrè. Kẹ́ ẹ sọ wípé kí Sàtánì wọnú lẹ́yìn kó rò pọ̀ ṣùkùṣùkù kó wá pe yín níyà kẹ́ lè mọ̀ wípé àwọn tó ń wá companion wọn ń ṣe alágbèrè ènìyàn ẹlòmíì kò sì wù wọ́n. Bẹ́ẹ̀ ni torí mo rí ọ̀pọ̀lọpọ̀ wa mentality wa mi mọ̀ nǹkan tó wà níbẹ̀. Ṣé rí kìrìsìtẹ́nì tèmi ẹni ẹ kí kìrìsìtẹ́nì máa sọ companion ṣé kìí ṣe ìbẹ̀rẹ̀ àgbèrè. Kìrìsìtẹ́nì tèmi kò ṣe alágàbàgebè bíi tiyín. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ pera yín ní kìrìsìtẹ́nì tí wọ́n bá rí nǹkan tẹ́ ń ṣe ní ẹ̀yìn ní abẹ́lẹ̀ ó ju àgbèrè tẹ́ ń sọ pé àwọn kan ṣe lọ ó ju panṣágà tẹ́ sọ pé àwọn kan ṣe lọ. Ẹ jẹ́ kí n wá sọ fún yín companion tèmi ṣe fún àgbèrè mo máa ń sọ dáadáa. Ṣé orí mi báyìí mo ṣe wáyé ẹnìkan wá wàásù fún mi ní sí pé torí mo jẹ́ single mother omi lè ní companion màá ní companion tí kò dẹ̀ ní mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ nítorí pé Ọlọ́run kò fi alágbèrè. Èmi ì ní ẹ̀bà sọ fún obìnrin wípé lọ máa ṣàgbèrè ìdí nìyẹn tí mo sọ fún wọn pé kàkà kẹ́ máa ṣe àgbèrè ẹ wá ẹnìkan tó máa mọ̀ yín tí gbogbo yín máa mọ̀ tí family yín máa mọ̀ gẹ́gẹ́ bí ọkọ gẹ́gẹ́ bí adé orí yín àti companion tí ò bá yé yín dáadáa lọ kà á mi ò sọ pé kán ṣe àgbèrè mi ò sọ wípé kán mọ́ ẹ lè fẹ́ra yín ṣùgbọ́n dandan kọ́ ni kẹ́ bímọ fúnra yín ẹ fẹ́ jọ lọ́jọ́ alẹ́ yín papọ̀ ni ṣùgbọ́n tí òye ò bá yé yín bàbá àti màmá tẹ́ ń kọ́mẹ̀ntì. Mami ẹ̀yin lẹ náìsì ṣe mọ̀ pé ẹ̀yin náìsì irú àbáyé Gen Z làwa gbogbo àti àwọn akọkọ púpọ̀ sí kọ́mẹ̀ntì yìí ẹ ní ìdí kẹsẹsẹ sọ fún wọn pé kí wọ́n mọ̀ gbéra wọn ṣe pé kí nǹkan ṣẹlẹ̀ sàn ọ̀pọ̀lọpọ̀ wọn gan wọn wà ókè wọn kàn pretend ni ńgbẹ ní àsínú wọn dùn kí wọn gbàdúrà kí wọn mọ wà ókè inú wọn ò dùn wọn kàn pretend ni àmọ́ ti mọ̀ pé tán bá ti wá dọ̀ yín tán wá kọ̀kọ̀ púpọ̀ ẹ mọ̀ wà sùsàn irú èmi bá yí àbùkù ẹni ọba péjì mi àbùkù olóròǹbó ni wọ́n máa kán lórí page mi tí wọ́n bá wá sí ibi yìí àbùkù olóròǹbó wọ́n ti mọ̀ pé àbùkù olóròǹbó àtọlọ́sàn wẹ̀wẹ́ làmọ́ wà kàn ní orí péjì mi ní ọ̀jẹ̀ wọn wẹ́gbẹ́ wọn wà á yẹn mọ́ kò ní ìdí kéèyàn ṣẹ̀ṣẹ̀ máa darí èèyàn láàmú wọ́n bá ti rí àwọn kọ́mẹ́ǹtì ìsọnù bá mọ́ mọ́ búlọ́ọ̀kì wọn ni sí time à ń bọ̀ sí ń bọ̀ sí normal ó kọ tẹ́ ẹ fún àwọn mini term tẹ́ ẹ fún àwọn tí ẹ ń connect yẹn òun ló ń jẹ́ kí àwọn sí wọn ṣàmọ̀ pé kì í ṣe gbogbo èèyàn ló gbé èbò you understand so instead tẹ́ fi sọ pé companion yẹn ẹ bá sọ fún wọn pé èèyàn tó bá nídìí ọkọ èèyàn tó bá nídìí ìyàwó sincerely because description tẹ́ ẹ fún àwọn companion yẹn is as good as wife is as good as husband because according to you ẹni ẹbí ó mọ̀ wọ́n àwọn náà mẹ́bí ẹni tó ṣe pé tán bá rí wọ́n lè béèrè ẹ̀ lọ́wọ́ mi tán bá rí mi wọ́n lè béèrè mi lọ́wọ́ ẹ̀ ìyẹn ìsàlẹ̀ ọkọ àbíyàwó náà láàpè ayé ò sì parẹ́ gbogbo ẹni wọ́n bá ti tọrọ rẹ̀ ìyàwó ni ọkùnrin tó rè tọrọ obìnrin ọkọ obìnrin ni ẹni ọba fẹ́ dára ẹ̀ láàmú èèyàn bá jẹ́ yàwó ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n ọkùnrin ọba fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n ìṣòro gbèsè ayé ẹ̀nu àtòhun àtàn tí yẹn jọ ń fẹ́ ra wọn ọlọ́ọ̀bá ń gbọ́ ṣáwárán tí wọ́n wá péèjì yín tí wọ́n á ń ṣe bí pọ́n wà òkè tẹ́yìn náà fi ń rò pé ẹni tínú ẹ̀ bá dùn kó gbàdúrà kí inú wọn dùn kó lè mọ tí ojú hàn tínú wọn ò dùn tí wọ́n rí inú wọn náà dùn fẹ́ẹ̀kì ni fẹ́ẹ̀kì person wey know God wey be say him born again ẹni tó bá ní ìgbàlà tó sì ní òye ìgbàlà ó máa mọ̀ wípé èèyàn fẹ́ yàwó èèyàn fọ́kọ ìgbàlà kọjá gbogbo yẹn salvation is beyond all of that tó bá sọ ń lọ́dọ̀rùn àpáàdì kórè jù mí bẹ́ẹ̀ if na you create hell go put me for that hell wóró èmi èè fún yàn lésì torí mo ti rí pín èèyàn wa etí wọn di wọn ò sì ní ṣíṣù tí ń gbá èso kò nú etí èèyàn blocking ló lè ṣe don't allow anybody to distract you sincerely èèyàn mélòó ni wọ́n ti wàásù fún jésù lẹ́lẹ́ òní ìmọ̀tọ́fàyè rẹ̀ fún jésù ní gbogbo tí wọ́n wá ń wíjọ́ láàbí wọn how many people they don preach to today wey give their life to Jesus they themselves they no born again ẹni tó bá born again ni yóò mọ̀ wípé ẹni tí ò fẹ́ mọ́ dẹ́ṣẹ̀ tó torí ẹ̀ lọ fẹ́ ọkọ tí ò fẹ́ mọ́ dẹ́ṣẹ̀ tó torí ẹ̀ lọ fẹ́ yàwó òun gan yóò dọ̀rùn sáwájú ẹ̀yin tẹ́ ń purọ́ ọbú tẹ́ ń live fake life bó ti rí nù
kò sí yáwá kankan ní ọba wá àyín náà ti mọ̀ pé àbùkù ló wọ́n kàn bí wọn ò wá àyàn ẹ̀ mọ́ ayé ò le bó ti jẹ́nu ẹ mọ̀ pé kọ̀ǹpà ẹ mọ̀ pé anyway tó bá yẹ pé bẹ́ẹ̀mi ọlọ́run ṣe darí yín láti mọ̀ pé nìyẹn because ìyẹn ló ń confuse wọn wọ́n fi ń feel pé bóyá ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ni ẹ̀mí nì ẹ mọ̀ pé lọ́kọ ẹ mọ̀ pé ìyàwó bíọ́lá pé ẹ̀ ń pè ní kọ̀ǹpánìọ̀nù ìyá lómi ìrègbè kọ̀gbọ̀ yóò bá gan ambos ń tọ́ sí èbò tí ì ṣe èdè wa tó yẹn bá mọ̀ mẹ́ bó ti rí nù tí a bá rí ẹni tí àlàyé yóò yé kó wá sọ fún wa lórí kọ́mẹ́ǹtì bó ti jẹnu kó sì rí pọ̀ lágbèékalẹ̀ ọ̀rọ̀ wọ́n bá ṣàṣe comment section mi àbùkù olóró ń bò lọ máa kan o ọlọ́run ṣàánú gbogbo wa ẹ ṣeun.